Africa Content TV.
oníṣẹ́ ẹni wà á ṣe kí lórí bí ẹ tó bá mú ọ̀rẹ́ tó bá ń pọ̀ yà o ti nà mú jù ẹ̀rọ ayẹ àṣà lọ o nà mú jù o nà mú jù. ẹ̀ ti sá báwo la fẹ́ wá aláwọ̀ máa lọ ẹ̀ jù báwo ẹ̀ jù ni o ọ̀gá ìpè rẹ̀ máa ń fún aláwọ̀ máa jù òtún tó. Last time, I did go back to I